báyìí kò lórí etí ìtọ́jọ́ òbílò ní o olúwa tó ní sí gangan ni mò ń ké pé o Fọláṣadé mi gbé anílẹ̀ kó dìde òní olóyìn gangan wọn ló lò ní ọdún rẹ̀ ní ìṣe Àbíkẹ́ mi ló lò níbí o ọmọ wọn nílé àdé sínú mama fabulous mi ṣe bí wọn ni mò ń ké sí báyìí kí mama jọlá mi ò lóríire èso tẹ́lẹ̀dùmarè kúkú fún rẹ kò máa sọmọ jẹjẹ láyìn gbogbo wọn á di rúdì bàbá mi sàmì àṣẹ lónìí rẹpẹtẹ èyí tí ò bá ra mọ́tò a sì máa kọ́lé ńláńlá ṣèbó lóríire sani gbogbo wọn á di rúdì bàbá mi sàmì àṣẹ bí o olúwa tó mi sìn mi ìwọ ló lò ní okú ọdún òsì wá ṣe yẹ o ẹni tó gbé mi débi tó ní máa kí ẹni méje mẹ́jọ adéníran Chris ọlámilẹ́kan ọmọ wọn nílé ọlátúnjí èyí tó mọ̀ sí akẹ́gbòòṣà gangan ni mò ń ké pé o òun ló ní máa kí ẹni méje mẹ́jọ ó ní wá bá mi kì í fẹ́ mi ayọ̀ mi ìdùnnú mi kò rí fòsùn mi ẹlẹ́yinjú ẹ̀jẹ̀ ẹni ni olójó pa ní ó dákun rè má polúwa tó ní sí mi òun dákun rè má pàbí kẹ́ẹ̀yìn olóríire ó ní ìgbéra kí n délé bàbá tó bí ẹ lọ́mọ ọmọ ẹ̀gbádùn olúmọ̀ nìyẹn o ọmọ ẹ̀gbádùn tí kì í jẹ̀fà iṣu ẹja ní ìjẹ̀bi o ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́ ètò tí kò ṣe ìtàn ní ìjẹni ọmọ ẹ̀gbá méjì ń jà ó tún pọ́n ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lóko ní bàbá yín ọmọ olóko tí máa ń gbé nìyí o ọmọ ẹ̀gbá tí rógun dànù nílẹ̀ o ọmọ fìkan níjà ṣe bẹ́yìn ni mò ń ké tí ọmọ ẹlọ́balẹ́gbẹ́ ni wọ́n kó ìkìlẹ̀ bàbá tó bí ẹ lọ́mọ bàbá olóríire bí o olúwa tó ní ìsìn ní Afọláṣadé ní Àbíkẹ́ olóríire okú ọdún o lágbára Elédùmarè bí ọ̀pọ̀lọpọ̀ ọdún ló máa ṣe láyé adéníran Chris ọlámilẹ́kan mi èyí tó mọ̀ sí ọmọ wọn nílé ọlátúnjí akẹ́gbòòṣà ó ní ó tẹ́wọ́ àdúrà rẹ kó máa sàmì àṣẹ ó lọ́lọ́run ọbọ̀ òní mú rẹ ó lọ́lọ́run ọbọ̀ òní pa ẹlẹ́kún ó lóun ní dájí sùn dépò kó máa dájí ké ó lọ́mọ rẹ yóò ní fẹ́gbà fún ẹ ló ń jẹjẹ ó ló ti sọdún èyí o wà á sọdún owó wà á sọdún ọlá inú rí àdùn kalẹ̀ ó lò ní fìnira dògbà nígbà kankan bẹ́tí ẹ bá wá ń já bó bá wà mẹ́ni tó ń kì rẹ́ o sọ fún wọn pé àyìnlá lèmi ń jẹ́ o akéwì olóyè nìyí o ọmọ máa mọ̀ lọ́pẹ́ ó dìgbà yìí re.